ojú àwọn ẹni tí ó ṣiṣẹ́ ọlọ́run ọba yóò rí ẹ wá gbogbo Sheikh Adam ẹ wá bó ṣe ṣe ó pìtàn fún ọmọ híyà ó pìtàn fún màmá bàbá ò ní húbù tàmálùkì bàbá lọ sọ báyìí inna hasan la ṣe ujab wa man shabba ala ṣe shabba alayhi ẹ bá kùn kí a fẹ́ wí lọ́wọ́ mú kò tún kó mẹ́ ọdọ́dọ́ àfáàndá sàláàtì lóró òyìn ló jẹ́ àmà pé kàrámà táwọn tún nínú ẹgbẹ́ pẹ́pẹ́ ká ṣe lárúbáwá tá à ń ka ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí tá à ń ha yìí tá à ń kọ sọ́ọ̀kì sójú bọ́ọ̀dù yìí tó ò lè sọ̀rọ̀ pé ọlọ́run kó ṣe báyìí àwọn àfáà sàláàtì tún fi ìmọ̀ wọ́n fi wìláyà wọ́n fi jagun lọ́wọ́ sọ pé ọba àkànbàdàn tá à ń pè fi jàbí tó mo jẹ̀rẹ̀ ń dá sí báwọn tẹ̀ máa ń lọ mú ìwé wa ń kọ́ọ̀tù ṣé wọn Ádámù lọ sóyè mi ká pè lẹ́jọ́ ṣé Ádámù lọ kọ́ síbẹ̀ wọ́n ní fi jàbí ẹnìkan fẹ́ ṣe ìsìlámù láàfin Olúbàdàn àfáàn dáadáa kí wọ́n á ṣe ìwọ náà wá wẹ̀ àfẹ́ kó ṣe wáàsí fún fìjà pípọ̀ ayé ṣe Islam àfáà wá débẹ̀ òun débẹ̀ pẹ̀lú jàlálà rẹ̀ ó wo ẹni tí ó wẹ̀ sí Islam tó ní fìjà bí kírun ẹsẹ̀ títí ẹ̀ lé báyìí oníbẹ̀ẹ́ ni tó bá kírun ọlá rẹ̀ ọmọ gòkè ọ̀rọ̀ tó sì máa dáhùn tó bá kírun Ọlọ́run ọ̀fà ọlá rẹ̀ ya ó ní àsọlọ́ búkú ni wàá fáyì àsọlọ́ búkú ni ọba yìí ẹlọ́bùkú ẹ̀kọ́ bá tẹ̀lé pé àsọlọ́ búkú ni ọba yìí àfáà dáníṣẹ́ ẹgbọ́n tó wí àfáà lẹ́ lọ́ba ń bàdàmà ńgbà tó yára ìdè dọ́kẹ̀rìnlógún báyìí dé fìdá àfáà ní ẹ̀kọ́ bàndírì àfáà wọn àyẹ̀wájú olùwárẹ̀ pẹ́ balùwà ndírì ẹni tó fẹ́ tẹ̀lé kó jáde ẹni tó fẹ́ tẹ̀lé kó tó jáde àwọn èèyàn fi ìsìlámù jagun lẹ́yìn náà olóṣèlú àgbà kan ní Nàìjíríà yá ẹ̀ ọba ní ẹ̀yìn àfáà àbẹ̀ní kéwù ẹ̀ mọ́mọ́ lọ Darul Ulum ẹ̀ mọ́mọ́ lọ Markaz ẹ̀ mọ́mọ́ lọ dọ̀ alájí àgbà Muhammadu anikẹ́ kàwé ẹ̀ mọ́mọ́ lọ lé kéwù ṣé tó bá fẹ́ gbowó ní bank ṣé ìsájà gbowó máńkì ni ṣé kúrú aláwù òṣìṣẹ́ lọ́fíìsì application ẹ lọ kàwé àfọ̀ǹdánilọ́ ilẹ̀ lọ ìsìlámù náà lọ́fẹ́ nu kàmáyì tọ́ àpàdásí ibú ọba ọ ọlọ́run sí fìlà àmì ìlú ọba pẹ̀fẹ́ àpàdásí ibú ọlọ́fẹ́ bá mi mo ti ní investment mo ti ní nǹkan àfọ̀n àlọ́ sì sẹ́wọ̀n ọlọ́run lọ́yà àfọ̀n àlọ́ sẹ́wọ̀n sẹ́ ọ̀rọ̀ ọmọdé ọmọ òsì ní jẹlẹ́rì Nàìjíríà àfọ̀n àsọ bẹ́ẹ̀ fún tẹ́lán wákà ẹ̀wọ̀n tá àfáà ní yóò ṣe ọlọ́ ẹ̀wọ̀n náà àfáà ní ṣebí tó gbójúlé mọ́dàrí kan ni wọ́n ti ṣe fún ọ ní India tí wọ́n bá ṣàṣeyọ ó ń tọ̀ wọ́n ó kú àmọ́ wọn ò ṣe képe ọmọ náà fún ọ lè pè ní ìṣẹ́ fún ọ. ṣé àfáà ń dásà láti sọ̀rọ̀ owó lọ́fẹ́ gbà àbí yìí lọ́fẹ́ gbà ṣe bẹ́ẹ̀ nu ló fi àbùkù ló fi kàn sílámù bọ́ọ̀sì lákìdọ́gba bọ́ọ̀bá lákìdọ́gba mo ní tíra ńlẹ́ wọn pé tíra náà ní Muhammad tíra náà mo fi hàn Muhammad ni wọ́n ń pè ẹni tó yájú sí anabi Muhammad tó ní ana kafartu billahi qala summa dana fatadalla ẹni tó sọ bẹ́ẹ̀ fún anabi wọn ana kafartu billahi qala summa dana fatadalla anabi ní Allahumma sallit alayhi kalban min kilabik anabi sẹ́pẹ̀ nígbà tí wọ́n lọ rajà àwọn yẹn ní anabi ti sẹ́pẹ̀lẹ̀ wọ́n wá fi sáàrin báyìí àwọn yẹn wá sùn dórí kárẹ̀ báyìí kìnìún sì gbé báyìí tíra náà ń bẹ lọ́wọ́ mi tọ́ba alákìídọ́gba mọ́kà mo sì tíra wallahi ìsìn kúrọ́ káfọ́n dásàlà àti kọ́ torí òun wèrè ni wọ́n lójú yan ìpẹ́ ṣébóṣe wá pa kíníyàn ṣébóṣe ṣe kíníyàn dá mo fi sọ pé ànábì náà ṣe pè lẹ́nu tó bá fẹ́ bu ẹnu àtẹ́lu Islam ànábì ọlọ́run sì bá ànábì ọ̀bá rẹ̀ búbú yàn ọlọ́run máa bá ànábì fèsì ó bú wàlídù ní èébú wọn kàn láti òbú ẹnìkan rú ẹ̀rí nígbà tí ń ṣe gírímọ̀ káyọ̀sí ànábì Muhammad ó ní wàlá tuti il mukadirin wàdú láwùjọ di hinú wàlá tuti kúlà aláfin mahini àmọ́ sí màná ìrìnlẹ̀ hairi mútẹ̀dí ni òtúlẹ̀ bàbàbà ẹ lọ́ọ́ kẹ́ ibi wọn kàn lálógún tí òbú ẹnìkan rú ẹ̀rí ọwọ́ parí ọ ní sànẹ́sìmù wú alálòkọ ibi tá a ti gbá amúnì tí yàrá bá ti yá parí ẹ̀kẹ́ àbùkù ní ayé èmú tó ń gbé kì í ọkọ̀ bá wọn fọ́ lójú wọn ò di ọ létí wọn ò gẹ́tẹ̀ rẹ ó ní ibi tá a ti gbá amúnì yàrá sì fàáyà nígbà tó ṣe gírímọ̀ǹkà ìsàn nàbí wa Muhammad ojú àwọn ẹni tí ó ṣiṣẹ́ ọlọ́run ọba yóò rí ẹ wá gbogbo Sheikh Adam ẹ wá bó ṣe ṣe ó pìtàn fún ọmọ híyà ó pìtàn fún Muhammad bàbá ò ní húbù tàmálùkì sábà fún àǹdásàlá àti kú 1966 nígbà tá a fún àǹdá kú bàbá gẹ́gẹ́ bí sílá kọ̀ọ̀rọ̀ àbàtì ń bẹ láàrin wọn torí bàbá àfọ àǹdásàlá àti wọ amárikàsì bàbá lọ sọ báyìí la'natullahi alal kadhibin bàbá ní mọ́sálásí wa wó àfọ̀ǹdà wa jókòó níjọ́ náà nígbà tí wọ́n ṣe súnà bàbá àmùdírù tó ní. ọwọ́ ni ajé adama nojú rẹ̀ nù ọ̀tá kan olówó mọ́sálásí rẹ̀ ibi tí wọ́n wá fi kalẹ̀ bàbá àwọn àfọ̀ǹdà wa lọ wọ́n fọ̀pá nẹ́bẹ̀ ni wọ́n ń ké nǹkan bàbá ni ẹ má wo bẹ́ẹ̀ mọ́sálásí táwọn àfa rẹ̀ máa fi kalẹ̀ mọ́ríkàsì wọ́n wo gbogbo yìí wọn àmọ́ ọ̀bá ní kò má wo jìdí ránù yìí
ẹ fi jìdí àánú lẹ́yìn mọ́ tí Sàláàtì ń ké ń lọ ń bọ̀ ń ṣe fọ́pọ̀ ànàbẹ̀ kò sì sọ́n tó ké fún mi ọlọ́ta kan tó wọ́n mọ́sálásí rẹ̀ mọ́ sílẹ̀ àti ẹ̀sán mi ọlágbà ó sì gbọmọ ó sì sọmọ náà ló kọ tó kí ni mo wá fẹ́ lò àfáàndà wa kú ó yẹ kí àbámu bá rò kóhun náà sáré kọlu sáré bí àwọn ọmọ kéwú tá a sáré ẹ̀kọ́ tá a tún fẹ́ lọ́dọ̀ Sheikh Adam wa pè àfáàmù mọ́sá àfáà rẹ̀ kú wọn náà lọ́kọ́ kínní kó tó jẹ́ mẹ́ta àfáàmù mọ́ wa ní walaqad manna Allahu alayya ana Muhammadu Ibrahim Mimasa walaqad kataba Allahu li hajja sanata 1966 ميلادية وقبل رجوع من الحرمين فإن المنية قد وافعت الشيخ قبل الرجوع من الحرمين فانقلب السرور حسنا سديدا وغاب عني كل واجب إلا ما هو ضروري للدين وتحيرت كثيرا حتى نبهني بعض أصدقائي وأولهم الشيخ آدم عبد الله الإلوري صاحب المدرسة الكبيرة المباركة في أجيجي وباباي ديوما قلنا فاهم ما في قوني بابا نهبو تملكي lóní nabahani badu asdikoi awaluhu adamu abdullahi kọ́díkọ́mọ́ min majlisihi abẹ́òkúta ìlà iṣẹ́ ìyẹ̀rìtẹ́jì tẹ̀síbíta pọ̀wọ́kọ́fọ́ ti sàyàrá tó ń wọ́sítọ́lífàlà lamafana bẹ̀tìrọ̀lù alátẹ̀rẹ̀ alá kọlàláwù sàwàkú sọfíà mìyà ìmpàkọ̀dìtà máa yẹ kìfìyà kọlàláwù kọlà sàwàkú yà sọláti láyùmùkínú limahu aláàláti kọlàláwù sheikh bí iznillahi fàlàtẹ̀kùn fìmà amárùtùn wáyé wàmtàsálà sàwàkú dúnà ṣákì wàhálà kálmáhu aláàláti sí bàbá náà lọ sọ bẹ́ẹ̀ fún bàbá ò ní húbù tàmá lùkìlẹ̀ pé ìwọ ni ọkọ sẹ́bọ́kọ̀ tí a ń lò ń jọ àwọn ọkọ̀ sísẹ̀ dénì sí ní làdáàdì tí ń rí ìdí epo igi ni wọ́n fi wọ́n ń jọ náà lọ́n pé ibo lè kórè òde wọ́n ti wá wọn dẹ́fà àṣẹ epo àṣẹ kí ní ń tàn jẹ ni àfọwọ́bá ń lọ lé epo wọ́ta fọ́ ni gbọ́bí sí Sàláàtì omi ò sí máa ń mú ní ọ̀dà ní síbi ìsìn láì yóò sì lọ bàbá gbé gbogbo ọ̀rọ̀ yìí wọ́n gbé síbẹ̀ kámá ní ọ̀hún tamaluk òun náà ní ti Darul Ulum ló fi sẹ́kù gbogbo ẹ̀dá tí ọba ní kèéta láyé bí Darul Ulum ṣe rí bẹ́yìn òǹkálukú náà ṣe nínú gbogbo apá tí ọba ní ọ̀hún tamaluk ní pé àdìsí Darul Ulum tawil maliya binashatotin wa amalin àlè sọ́tàn ọpọlọ tààjásà níbi tá a bá fẹ́ máa sọ oore tọ́lọ̀ ń ṣe fún Darul Ulum. Adam baba alágége Sheikh Adam baba alágége Adam baba alágége Sheikh Adam baba alágége Adam alikadama Adam alikadama kufuranu rabbi alalagege Adam baba alagege Sheikh Adam